mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi Ifá Olóòótọ́ ojú tẹ̀ fi ń wò mí ojú yóò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi etí yóò ní di tòfòtànà kọ́ máa gbégbé òwà kí towó tọmọ kó yálé ké sí gbogbo wa. Nǹkan tí mo fẹ́ discuss pẹ̀lú wa lónìí, nǹkan tí mo fẹ́ sọ lónìí tó máa wúlò fún gbogbo wa ni kí ni nǹkan náà. Ẹ wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan. Ẹ̀yin tó bá jẹ́ pé oníṣẹ́ ìjẹ́jọ́ àkọ́kọ́ tẹ máa rí fídíò mi, ẹ try kẹ́ subscribe sórí channel wa so that tá bá ti ń fi àwọn programs wa lọ́lọ́kan ọ̀jọ̀kan síbẹ̀ ẹ lè máa láǹfààní àti máa rí. Kí ni nǹkan tí mo fẹ́ sọ lónìí? Nǹkan mẹ́wàá tó jẹ́ wípé ó ṣe pàtàkì fún ẹ kó mọ̀ kó tó mọ̀ bóyá wàá gba ìṣẹ̀ṣe àbó ò ní gba ìṣẹ̀ṣe. Kò sólúwo kankan tó máa sọ nǹkan yìí fún ẹ. Ojúgbọ̀nà kankan ò ní sọ fún ẹ. Ìyá nífà kankan ò ní sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni ìyá lórìṣà kankan ò ní sọ fún ẹ. But olóòótọ́ mo fẹ́ sọ fún ẹ lónìí. Nǹkan mẹ́wàá tí mo fẹ́ mẹ́nu bà yìí, bẹ́ẹ̀ lọ́kàn rẹ tó bá ti gbọ́ fídíò yìí tán, bẹ́ẹ̀ lọ́kàn rẹ tó bá ti wo fídíò yìí tán pé ṣé mo lè ṣe àwọn nǹkan yìí tó bá ti lè ṣe káàbọ̀ sínú ìṣẹ̀ṣe tó bá ti lè ṣe ń bíbẹ̀ ó máa difficult fún ẹ díẹ̀ tí ẹ̀ ń bá dẹ̀ gbọ́ ibi tí ọjà gbé tà tí yóò bá béèrè lọ́wọ́ orí èèyàn ó ṣeéṣe kéèyàn jẹgba. Àwọn nǹkan mẹ́wàá tí mo fẹ́ sọ yìí nǹkan àṣírí ni tó jẹ́ pé nìkan kò ní sọ fún ẹ ṣùgbọ́n tó bá mọ̀ tó bá sá wọnú ìṣẹ̀ṣe ó ṣeéṣe kó o sá padà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń polongo ẹ padà wálé ẹ padà wálé ẹ padà wálé ẹ wá ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣe lọ́nà ìṣẹ̀ṣe dá. Bẹ́ẹ̀ ni Ifá jẹ́ ká mọ̀ kí odò tó bá gbàgbé orísun rẹ̀ á gbẹ ni. Gbogbo ọmọ tó bá sọ lẹ́nu wọn sọ àpòyanu. Ìwọ tó bá jẹ́ ọmọ káàárọ̀ òjíire tó bá jẹ́ ọmọ odò tó dá ìwà tó jẹ́ pé ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ló ń ṣe àṣà aláṣà ló ń ṣe gbígbà tó ń ṣe ìranù lásán gbígbà tó ń sòsè káàkiri ni. Ó dáa àti wá gbà pọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sáko lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ òjíire wọ́n ti ṣìnà lọ wọ́n wá fẹ́ padà wá sínú ilé. Àwọn nǹkan mẹ́wàá tí mo fẹ́ sọ yìí ó ṣe pàtàkì fún ẹ kó o mọ̀ tó bá ti mọ àwọn nǹkan yìí tó bá sá wọnú ìṣẹ̀ṣe wàá tún sá padà ni. Kí ni àwọn nǹkan ọ̀hún? Alákọ̀ọ́kọ́ ẹni tó bá fẹ́ ṣe ìṣẹ̀ṣe ó gbúdọ̀ gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni you need to understand or you need to learn Yorùbá. Bẹ́ẹ̀ ni nítorí pé gbogbo àwọn irúnmọlẹ̀ wa pátápátá èdè tí wọ́n fi bá wa communicate òun náà ní tá à ń pè ní èdè ọ̀pẹ. Kí dẹ̀ ni èdè ọ̀pẹ? Òun ni Yorùbá tí mò ń sọ lẹ́nu yìí. Òun náà ni èdè káàárọ̀ òjíire tá a jọ ń sọ yìí. Òun náà ni èdè Oòduà. Bẹ́ẹ̀ ni o kò sí bó o ṣe lè sọ pé o gbóyìnbó tó o lè kí Ifá pẹ̀lú èdè òyìnbó o lè fi èdè Gẹ̀ẹ́sì kí Ifá o. Bẹ́ẹ̀ ni o lè tú Ifá pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì lásán ni. Títú Ifá dẹ̀ yàtọ̀ sí kíkí Ifá. Wàá kọ́kọ́ kí Ifá ná kó o tó mọ̀ nǹkan tó fẹ́ tú. Bẹ́ẹ̀ ni even àwọn tán máa ń ṣe translation wọ́n á kàn fún ní nearest meaning ni wọ́n lè fún ní tó jẹ́ contextual meaning rẹ̀ ní tó jẹ́ the sacred meaning rẹ̀ wọ́n lè rí fún. O ò lè pè Ṣégúngún pẹ̀lú èdè Spanish. Bẹ́ẹ̀ ni o ò lè pè Ṣàngó pẹ̀lú èdè Portuguese. O ní láti gbọ́ Yorùbá. Ohun tí mo ń gbìyànjú àti sọ́nbẹ́ náà ni pé ìwọ tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe Yorùbá tó fẹ́ gbádùn nǹkan tó ń ṣe tó fẹ́ filẹ̀ dáadáa tó fẹ́ wà spiritually inclined pẹ̀lú nǹkan tá à ń ṣe nínú ìṣẹ̀ṣe Yorùbá o nílò láti gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni gbígbọ́ Yorùbá tí mò ń sọ yìí kò ń ṣe kó o gbọ́ jinlẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń sọ lẹ́nu yìí ṣùgbọ́n communication gbọ́dọ̀ máa take place nítorí pé ẹni tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó wá tó tẹ̀lé èèyàn tó mọ̀nà o ní láti gbé èdè tẹ́nìyẹn ń sọ o ní láti lè sọ Yorùbá o dẹ̀ ní láti lè dá padà. Bẹ́ẹ̀ ni torí pé tó bá fẹ́ kí Ifá Yorùbá ni wàá sọ. Eléyìí yóò tẹ̀ láti create segregation fáwọn tó bá jẹ́ ìyá mi tó bá fẹ́ ṣe ìṣẹ̀ṣe ṣùgbọ́n o gbọ́dọ̀ mọ̀ wípé wàá kọ́ Yorùbá. Yorùbá ò dẹ̀ sọ láti kọ́ kíkọ́ ni mímọ̀ tó bá ti ń kọ́ ìgbà tó bá fi kọ́ láàrin oṣù mélòó kan wàá ti bẹ̀rẹ̀ sí ni máa understand nǹkan tó ń ṣe ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé nìkan kan ò ní sọ fún ẹ olúwo kankan ò ní sọ fún ẹ òun ni nǹkan tá à ń pè ní financial stability. Bẹ́ẹ̀ ni you must be financially stable. Ìwọ tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ ó gbúdọ̀ wà financially buoyant. Ní tí mo gbìyànjú àti sọ́nbì náà ni pé kò ṣe pé dandan kó o ní owó tó pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe wa oríire kì í ṣe ọ̀fẹ́. Mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà kódà àwọn ẹlẹ́sìn tẹ̀ ń sọ fún wa wípé ọ̀fẹ́ ní ìgbàlà síbẹ̀síbẹ̀ ọmọ ìjọ máa san ìdá mẹ́wàá tó bá san ìdá mẹ́wàá wọ́n á sọ pé o ti ṣẹ̀ sí ìjọba Ọlọ́run. Nínú ìṣẹ̀ṣe táwa ń sọ yìí àwa ò kí ń gbàdá mẹ́wàá ń bẹ̀ ṣùgbọ́n o ní láti ní owó lọ́wọ́. Owó tá à ń sọ yìí kì í ṣe owó tó pọ̀ yanturu bí àpẹẹrẹ wàá ṣe ìbọ. Bẹ́ẹ̀ ni owó ló fi ṣe bọ wàá ṣe ọ̀ṣẹ̀ owó ló fi ṣe wàá ṣe ẹbọ owó ló fi ṣe wàá ṣe ọdún owó ló fi ṣe. O nílò owó ṣùgbọ́n kì í ṣe owó tó pọ̀ àmọ́ owó yìí ó jẹ́ owó tó gbúdọ̀ rí lásìkò torí wọ́n ní òní ń gbọ́ òní ìrú lẹ́bọ̀ ó ṣe ń dàjú ẹbọ lọ́gbẹ̀rì lọ lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń sọ́nà ní ayé káàkiri ó yẹ kán ti soríire kán rọ́nà báyọ ṣùgbọ́n gbà tí wọ́n rówó tí wọ́n fi ṣègbìyànjú Ifá tó ní àlàǹkandè ọ̀rọ̀ Ọmọ́táyọ̀ adúáfórí olówó abùfórí ìṣẹ́wọ́n tó ń bọ̀ àsílẹ̀ ayé wọn ní kán ká kí mọ̀lẹ̀ kán jàre ẹbọ ni kí wọ́n ṣe orí olówó nìkan ní bẹ lẹ́yìn tí ń ṣe ẹbọ rẹ̀ òun dàdà jù òtòṣì ò bá tètè mọ̀ kó borí ọlọ́rọ̀ rúbọ òtòṣì ìbálà àìrówó ṣẹbọ ni ò jẹ́ kó lòṣì ó là
meaning that ọ̀pọ̀lọpọ̀ yẹn ló yẹ kó ti kúrò nínú wàhálà kó kúrò nínú ìṣẹ́ ṣùgbọ́n gbà tán rówó ṣẹbọ irúnmọlẹ̀ òwò ojú bí òsì ọkàn tó bá ní pípọ̀ lọ́wọ́ tó yẹ pé kékeré tó ní lọ́wọ́ yẹn náà tó bá ń ṣe irúnmọlẹ̀ á máa fi ọ̀pọ̀ rọ́pò fún ẹ Ifá tó níjọ́ tó bá rí kéré kó jẹ kéré níjọ́ tó bá rí wọ́ọ̀mù kó jẹ wọ́ọ̀mù ṣùgbọ́n ò tiẹ̀ wá ní nǹkan kan pẹ́ẹ́pẹ́ nínú ìṣẹ̀ṣe wa o ní láti ní owó lọ́wọ́ èyí ló fà tó máa sọ pé oníṣẹ̀ṣe ò kì í ṣe ọ̀lẹ wàá ṣiṣẹ́ àwọn irúnmọlẹ̀ wa gan wọ́n ṣiṣẹ́ wọn ò ṣe ọ̀lẹ wọ́n ṣiṣẹ́ ọwọ́ Ọ̀rúnmìlà dáko bàbá ṣiṣẹ́ àgbẹ̀ àtàwọn iṣẹ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ògún ó ṣiṣẹ́ ọdẹ ó ṣiṣẹ́ àgbẹ̀dẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni Ṣàngó bẹ́ẹ̀ ni Ọbàtálá bẹ́ẹ̀ làwọn irúnmọlẹ̀ tó kù náà èyí ló fún wọn láti ní orí ọ̀fẹ́ láti ṣe n tó jẹ́ ojúṣe wọn nídìí òkè pọ̀rí wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń ṣe àṣìṣe wọn á ní Ṣàngó ti pè mí Ọbàtálá pè mí Ifá pè mí wọ́n ní kí n fi iṣẹ́ mi sílẹ̀ kí wọ́n á jókòó tì àwọn tó bá lọ jókòó tì wọ́n ṣó o ti lẹ́kọ̀ọ́ tó fẹ́ fi jókòó tì wọ́n automatically wàá fẹ́ jẹ wàá fẹ́ mu wàá fẹ́ ṣe responsibility ọ̀nà wo lọ fẹ́ gbà fi ṣe jìbìtì ni wàá fẹ́ máa lù fún díẹ̀ yìí iṣẹ́ tó ń ṣe tó fi dé ìdírúmọlẹ̀ yẹn má fi iṣẹ́ rẹ sílẹ̀ máa ṣiṣẹ́ yẹn lọ èyí ni ó fún ní orí ọ̀fẹ́ láti wà financially stable financially capable financially buoyant láti lè ṣe ní tó bá jẹ ojúṣe sí àwọn irúnmọlẹ̀ wa irúnmọlẹ̀ rẹ̀ kan kò ní sọ pé kò jí ọ̀lẹ kò kàn jókòó ti àwọn Ifá tó ní tẹni ò bá ṣiṣẹ́ ẹni kì í là eléyìí tó tún jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ń bẹ̀ tó yẹ pé wọ́n tó bá ń bọ̀ àánú ṣẹ̀ṣe o ní láti understand ẹ̀ ó dẹ̀ ṣe pàtàkì òun ni pé bàbá lóríṣà rẹ ìyá lóríṣà rẹ èèyàn ni wọ́n o olúwo rẹ ojúgbọ̀nà rẹ èèyàn ni wọ́n bàbá nífà rẹ èèyàn ni wọ́n o wọ́n á ṣẹ̀ ẹ́ wọ́n á ṣe nǹkan tí ò dá sí ẹ tó bá ti mọ̀ wípé èèyàn ni wọ́n kò ní jẹ́ kí expectation rẹ lórí wọn kò ní jẹ́ kó pọ̀ jù olúwo rẹ lè ṣẹ́ olúwo rẹ lè ṣe àṣemọ́ṣe tó bá ti mele yìí á fún ẹ láǹfààní àti lè pè wọ́n ṣàkíyèsí pé olúwo nǹkan tẹ̀ dẹ̀ wá ṣe yìí ó dẹ̀ wá dùn mí o kò ṣe bó ṣe yẹ kó lọ lélẹ̀ yìí o ẹ̀ẹ́dẹ̀jọ sọ ní ìtùbí ìnùbí Elédùmarè nìkan lọ́ba tó mọ́ ó kàn jẹ́ wípé àwọn tó jẹ́ òfin ayé àtàwọn irúnmọlẹ̀ wa tó ń jẹ́ disciplinarian wọ́n ti jẹ́ ká mọ̀ wípé n tó bá ṣe wàá kẹsàn rẹ̀ ìyẹn ló fà tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe ẹ̀ ní bá wọn nídìí ìbàjẹ́ eléyìí tẹ́ bá dẹ̀ bá nídìí ìbàjẹ́ ó ti mọ̀ wípé tí ajé bá sí mọ́ òun lórí òun máa jìyà rẹ̀ wọ́n á ní kó fògùn búra ó mọ̀ pé ògùn máa fún òun ní pàṣán wọ́n á ní kó fi Ṣàngó búra ó mọ̀ pé Ṣàngó máa fún òun ní pàṣán eléyìí ló fà tọ́pọ̀lọpọ̀ yẹn ṣe ń preach against ìṣẹ̀ṣe wọ́n ti mọ̀ pé ẹni tó bá jẹ́ oníṣẹ̀ṣe tán bá ti ní kó búra báyìí ìbúra yẹn ó máa mú lẹ́sẹ̀kẹsẹ̀ ni fún di eléyìí wọ́n tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe make sure wípé expectation rẹ lórí olúwo rẹ má jẹ́ kó pọ̀ jù expectation rẹ lórí ojúgbọ̀nà rẹ má jẹ́ kó pọ̀ jù bàbá nífà rẹ ìyá nífà rẹ ìyá lóríṣà rẹ bàbá lóríṣà rẹ má jẹ́ kí expectation rẹ má jẹ́ kó pọ̀ jù lórí wọn èèyàn ni wọ́n o bẹ́ẹ̀ ni èèyàn dẹ̀lélẹ́ yìí a máa ṣera wa a dẹ̀ máa darí jẹra wa eléyìí tó tún tẹ̀lé ni pé ìwọ tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe patience ó ṣe pàtàkì ó gbọ́dọ̀ lè ní sùúrù o bẹ́ẹ̀ ni onísùúrù ni ó ṣe òkúta jiná o onísùúrù ni fún wàrà kìnìún ìwọ tó bá ti mọ̀ wípé o lè ṣe sùúrù bàbá mi ìyá mi má wá sínú ìṣẹ̀ṣe patience is essential sùúrù ṣe pàtàkì ìwọ tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe tó bá ti mọ̀ pé o lè ní sùúrù tó jẹ́ pé wàràwàrà nìkan tó ń wá tó jẹ́ pé ọjà wàràwàrà ló fẹ́ ná má wulẹ̀ wá sínú ìṣẹ̀ṣe kò sáyè fún ẹbí bẹ̀ nítorí pé àwọn irúnmọlẹ̀ wa they work with the strategy so called scale of preference bẹ́ẹ̀ ni nǹkan tó bá ṣe pàtàkì fún ẹ òun làwọn irúnmọlẹ̀ rẹ̀ àkọ́kọ́ fi síwájú lọ́pọ̀lọpọ̀ gbà àárẹ̀ èèyàn tó máa ṣẹbọ ẹbọ tó ṣe lẹ́bọ kóhun lè bá ṣe ní ajé lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé tí ó ṣe pàtàkì fún at that moment ní àìkú irúnmọlẹ̀ ò ní ṣe ajé fún o because wọ́n mọ̀ pé tájẹ́ yẹn bá ṣáájú á kú kí wàá lè rẹ̀ ni tó kọ́rọ̀ ayé jọ tó sọ ẹ̀mí ẹ̀nù lójijì irúnmọlẹ̀ ò ní ṣe eré ajé fún eré àìkú ni wọ́n á ṣe fún alẹ́bọ tán ṣe fóun á ní kó gbà meaning that ìwọ tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe ó gbúdọ̀ ní zero chill ó bá ti ní sùúrù wàá rí wípé ìṣẹ̀ṣe kò ní wà fún ẹ mi sọ wípé lọ́pọ̀lọpọ̀ gbà tá bá rúbọ ẹbọ ò kì í dà o ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà irúnmọlẹ̀ wa in tó bá kàn nínú ọ̀rọ̀ wa òun ni wọ́n á ṣe ìwọ tó bá rúbọ lójú ẹsẹ̀ tó dẹ̀ rí pa áfà rẹ lójú ẹsẹ̀ in tó kàn nínú ọ̀rọ̀ rẹ òun ni irúnmọlẹ̀ ṣe fún ẹ yẹn ìwọ tó bá rúbọ náà tó rí pa ẹbọ tó rú lójú ẹsẹ̀ á jẹ́ pé ẹbọ rẹ ó dà ṣùgbọ́n bómi ló dà sí náà sì ni pé ká máa dúpẹ́ oore tá a fojú rí àtèyí tá a fojú rí wọn ni ká máa dúpẹ́ eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú nǹkan tó ní láti mọ̀ ìwọ tó ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe òun ni tá à ń pè ní ẹ̀kọ́ never stop learning bẹ́ẹ̀ ni do not stop learning ẹ̀kọ́ ṣe pàtàkì o Ọ̀rúnmìlà gangan bàbá kẹyọ ó pín ní dandan fún àwọn ọmọ ẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ Ifá tó ní Ògún dádì ìgbín Òkùṣù jáde ìgèrè lódò ajáde àgbọ̀n dala dífá fún ọmọ abalọ ìgbéwúrà níyàwó babaláwo tó gbọ́ fà ẹ̀yìn ẹ̀ ńlẹ́
àbí wúrà níkùn o ní láti understand nǹkan tó wá ṣe. Ìṣẹ̀ṣe is a raw energy tó jẹ́ wípé o ní láti understand ẹ̀, o ní láti wá ẹ̀kọ́ nípa ìṣẹ̀ṣe tó ń bọ̀ wá fún gangan. Ṣé onífá ni ìwọ fẹ́ ṣe? Wá ẹ̀kọ́ nípa Ifá. Ṣé Ṣàngó ló fẹ́ ṣe? Wá ẹ̀kọ́ nípa Ṣàngó. Ṣé Ògún ni? Wá ẹ̀kọ́ nípa Ògún. Ṣé Ọbalúayé ni? Wá ẹ̀kọ́ nípa rẹ̀. Má bá wọn jẹ́ àwọn ìṣẹ̀ṣe àfẹnujẹ́ lásán tó pé tán bá béèrè ní tó jẹ́ basic lọ́wọ́ wọn ní rí dáhùn sọ. Kàkà kí wọ́n sọ̀rọ̀ agídí ni wọ́n máa lò. Má ṣe bẹ́ẹ̀, ẹ̀kọ́ ní pàtàkì. Ifá ní àkọ́fámọ́fá làwọn àkọ́fámọ́fá, àkóògùn mọ́ògùn làwọn àkóògùn mọ́ògùn. Táwọn bá dàgbàdàgbà tó bá lóun ọ̀kọ́ fámọ́ tinú rí òrùn ni. Orí nǹkan tí Ifá tún sọ, Ifá jẹ́ ká mọ̀ pé learning it is a continuous process from cradle to grave. Ǹjọ́ tá a bá kú láàní wá ẹ̀kọ́ mọ́. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá ń bọ̀ wá nù ṣẹ̀ṣe o gbúdọ̀ mọ̀ wípé o gbúdọ̀ wá ẹ̀kọ́. A sọ pé compulsorily kẹ́ di babaláwo àbí kẹ́ di baba lórìṣà, ṣùgbọ́n tán bá bí láwọn simple question nípa nǹkan tó ń ṣe wà lè defend ara ẹ̀. Tó o bá lè defend nǹkan tó gbé lọ́wọ́ òfo ni ọjọ́ kejì ọjà. Léyìí tí mo fẹ́ mẹ́nu báyìí ó ṣe pàtàkì gan. In fact eléyìí wà nínú nǹkan tó ń jẹ́ káwọn èèyàn máa commit atrocities nínú ìṣẹ̀ṣe. Ìtẹ̀fá àbí ìdòsù kò sọ ẹ́ di babaláwo àbí baba lórìṣà, ìyá lórìṣà. Ẹ̀kọ́ ló máa ń sọ̀yàn di o. Ìwọ tó bá rò wípé nígbà tí mi rí iṣẹ́ kankan ṣe mọ́, tí mi ìrọ́nà kankan gbégbà mọ́, ní tó kù fún mi náà ni pé jẹ́ kí n lọ tẹ̀fá. Tí n bá ti wá tẹ̀fá màá di babaláwo. Jẹ́ kí n lọ dóṣó òrìṣà. Tí n bá ti dóṣó òrìṣà màá di ìyá lórìṣà, màá di baba lórìṣà. Ó tan ara rẹ jẹ ni o. Bẹ́ẹ̀ ni o, torí pé Ifá ti fi òfin lélẹ̀. Ifá ní ẹ má fẹ́ sùúrù pé sùúrù. Ifá ní ẹ má fẹ́ sùúrù pé sùúrù. Ẹ má fi wé ìráyẹ̀ pé wí ara. Ẹ má fi òbẹ̀ pé ó dẹ. Ẹ má fa awọ ẹni tó kúrú sa awọ ẹni tó gùn torí pé awo máa ń ya. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá rò pé ńgbà tí mo ti wá tẹ̀fá àbí mo ti dóṣù, mo ti di baba lórìṣà, mo ti di ìyá lórìṣà, ó ń tanra rẹ jẹ ni. Ǹjọ́ tí gádà ó bá já mọ́ ọ lọ́wọ́ ò ní mọ̀, kò kí ń ka. Bẹ́ẹ̀ ni irú èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ olè ló ń jà. Tó bá dẹ̀ ìjà olè yìí débì kanjọ́ kan àṣírí yóò padà tú. Ifá lẹ́yìn ò ní fowó ẹkún kó fi ra jẹ̀rín. It is impossible. Meaning that wọ́n tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe tó bá mọ̀ pé babaláwo ló fẹ́ ṣe kò sí nǹkan tó bad ńbẹ̀. Tó bá mọ̀ pé ìyá lórìṣà ló fẹ́ dì kò bad, ṣùgbọ́n ìtẹ̀fá àbí ìdòsù kò sọ ẹ́ di babaláwo àbí kó sọ ẹ́ di ìyá lórìṣà àbí baba lórìṣà. O ní láti wá ẹ̀kọ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní ẹ̀kọ́ lẹ́yìn tó ti tẹ̀fá tán àbí tó ti dóṣù tán. Jẹ́ kán fún ẹ ní proper orientation, proper information, proper training. Kó lọ síbẹ̀ kò ń ṣe ẹ̀kọ́ láàrin ọdún kan, kò ń ṣe ẹ̀kọ́ ọdún méjì, kò ń ṣe ẹ̀kọ́ ọdún mẹ́ta, kódà kò ń ṣe ẹ̀kọ́ ọdún mẹ́wàá nìkan tá à ń sọ yìí kó o tó di a competent, a proficient babaláwo or ìyá lórìṣà. Eléyìí tó tún ní láti mọ̀ ìwọ tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe wa ni wípé gbogbo wà téèyàn bá wù ẹ̀san ń bẹ fún o. Ayé yìí dẹ̀ ni ẹ̀san wà. Kò sí pé wàá ẹsẹ̀ lọ ibì kan wàá lọ rè jìyà rẹ̀. Kò sí pé ìwà wá sí àìdá kan wàá rò pé wọ́n á fọwọ́ bò mọ́lẹ̀. Irú mọ́lẹ̀ wa wọn kì í fi ọwọ́ bò. Tó bá ti ń gbórí kí Ògún wọ́n á ní ègbè lẹ́yìn ọmọ kan, ègbè lẹ́yìn ẹni à ń dá lóró. Tó bá wò pé ńgbà tó ti wá doníṣẹ̀ṣe o lè sásá bẹ́ẹ̀ ṣẹ̀ṣe kó máa fi jẹ́ àmọ̀kùnṣèkà, irọ́ ló ń pa o. Eléyìí tí mo fẹ́ mẹ́nu báyìí náà ni tá à ń pè ní ìwà. Àwọn irúnmọlẹ̀ wa wọn appreciate nǹkan méjì tó ju ìwà lọ. All what we want is character. Ìwà là ń wá. Ìwọ tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe tó bá ti mọ̀ pé àwọn tó jẹ́ atrocities tó wà lọ́wọ́ rẹ, àwọn ìwà tí ò sùn tó wà lọ́wọ́ rẹ, tó bá ti mọ̀ pé ò lè gbé jùlẹ̀ má wá sínú ìṣẹ̀ṣe. Ìyẹn lẹ́tí máa rí pọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé òun tẹ̀fá àbí lẹ́yìn tó ń tẹ̀fá tán, lẹ́yìn tó ń dóṣù tán nǹkan òun bẹ̀rẹ̀ sí ní dàrú. Bẹ́ẹ̀ ni nǹkan rẹ máa dàrú torí pé ìwà tó wà lọ́wọ́ rẹ tí ò sùn ò ready láti drop ẹ̀. Tó bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa continue pẹ̀lú wà yẹn ó máa da epo sí àlà àwọn rúmọlẹ̀ tó sọ pé òun tẹ̀lé. Wípé àwọn nǹkan tí ò sùn, àwọn ìwà tí ò tọ́, àwọn ìwà tá àgbọdọ̀ bá lọ́wọ́ onírúmọlẹ̀ tó wà lọ́wọ́ rẹ tó ready láti drop. Irúmọlẹ̀ yẹn fẹ́ kó drop ẹ̀ lágídí nígbà tó fẹ́ gbà lẹ́rọ̀ wọ́n fẹ́ kó drop ẹ̀ lágídí. Tí nǹkan rẹ bá dẹ̀ ti dàrú wàá ṣáàdé fáńjọ́ kan wàá dà sáńjọ́ kan wọ́n á dẹ́ kì í fún ẹ wípé ìwà tó ń wù tí ò sùn Ifá ni kó sọ kó dẹ̀ jù sílẹ̀. Nígbà tán bá dáfá fún ẹ wọ́n á jẹ́ kó mọ̀ pé ìwà tó ń wù tí ò sùn àbọ̀n bá dàsà fún ẹ wọ́n á jẹ́ kó mọ̀ pé ìwà tó ń bẹ lọ́wọ́ rẹ tí ò sùn àfi kó fi wà yẹn lẹ̀. Nígbà tó bá tó wá fi wà yẹn sílẹ̀ láyé rẹ ó tó wá dà. Ìwọ tó wá níwà kan lọ́wọ́ tó yẹ pé nínú ìwà ìdá, nínú ìwà òkùnkùn, nínú ìwà ìbànújẹ́ òun ló ti ń jẹ. Sórí pé láti jẹ́ kó wá sínú ìṣẹ̀ṣe á difficult díẹ̀. Tó bá ti lè pa wá yìí tí ọ bẹ́tà kó má wá sínú ìṣẹ̀ṣe because tó bá lò lọ wá ìgbà ẹnìkan máa dàrú wàá sọ pé Ifá ò gbè mí, Ṣàngó ò gbè mí, irúnmọlẹ̀ ò gbè mí. Eléyìí tó kú bẹ́ẹ̀ náà ni pé ó padà wá sínú ìṣẹ̀ṣe kò ní kájọgún bí má ṣẹlẹ̀ sí ẹ o. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yẹn believe pé táwọn bá ti doníṣẹ̀ṣe kò sí wàhálà mọ́, àwọn ti wà protected, àwọn ti wà secured. Bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n ó ní ìlànà tá a máa ń tẹ̀lé o. Tó o bá gba fá tó o bá dáfà rẹ déédéé,
tó bá gba Ṣàngó tó máa bọ Ṣàngó rẹ dédé, tó bá gba Ọ̀ṣun tó máa ṣe ọ̀sẹ̀ fún Ọ̀ṣun rẹ, tó bá gba Egúngún tó máa ṣe gan tó yẹ kó ṣe fún Egúngún rẹ, nǹkan máa ṣẹlẹ̀ sí ẹ o. bẹ́ẹ̀ ni torí pé nínú ìṣẹ̀ṣe wa kò sí nǹkan kan tó jí ọ̀fẹ́ ń bibẹ̀, wàá ṣiṣẹ́ ni. bẹ́ẹ̀ ni pé wàá jẹ́ olórìṣà kò ní kájogún má ṣẹlẹ̀ sí ẹ. ajogun bíi wo, bíi ikú, àrùn, òfò, ẹ̀gbà, èṣe, ẹ̀kọ́. nífà sọ fún wa wípé bóòní ṣe rí ọ̀la ò kì í rí bẹ́ẹ̀ ní babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run. nígbà tó bá dífá, ifá máa jẹ́ kó mọ̀ pé aláyé wá o, ajogun báyìí fẹ́ ṣẹlẹ̀ sí ẹ o, rú ẹbọ báyìí o, aláyé wá o, nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ sí ẹ o, tètè ṣẹbọ o, ṣẹlẹ̀ sí ẹ o, rúbọ o, ṣèbọ báyìí o, ṣèbọ báyìí o. so pé wá doníṣẹ̀ṣe má rò pé tó bá ti lè tẹfá ó ti tán nìyẹn, mo ti dóṣù ó ti tán nìyẹn. nígbà tó bá tẹfá yẹn gan ló ní láti wà connected pẹ̀lú rúmọlẹ̀ rẹ kó lè mọ kí ni ajogun mi tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dẹ̀ understand wá òkè mo lọ núṣẹ̀ṣe kí n lè wà protected. bẹ́ẹ̀ ni adequate protection tó need wàá rí, security tó need wàá rí, ṣùgbọ́n kò bọ́fẹ̀ dé. nígbà tó bá ń dífá, tó bá ń ṣẹbọ, tó bá ń ṣe àkóṣe ní wàá rí gbogbo ohun tó jáde pé protection tó yẹ kó rí. ihun tó bá need nígbà tó bá dífá nífá máa sọ fún ẹ. kò sí pé mo ti tẹfá, mo ti dóṣù, mo ti sọ̀rọ̀, mo ti ṣe kinní kan, ó ti tán síbẹ̀ kò tán síbẹ̀, wàá máa ṣe ìbọ. eléyìí tó parí rẹ̀ tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ èèyàn kì í fẹ́ gbọ́, màá dẹ̀ sọ fún yín. ìwọ tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe ti mọ̀ wípé ìṣẹ̀ṣe ó fàyè gba monogamy, ó dẹ̀ fàyè gba polygamy. bẹ́ẹ̀ ni o, ìwọ tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe yálà ó jẹ́ ọkùnrin ni àbò jẹ́ obìnrin, ìwọ tó bá jẹ́ obìnrin tó bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe, ìdá ó fẹ́ ọkọ nínú ìṣẹ̀ṣe ti mọ̀ wípé ọkọ ẹ lè dá fáńjọ́ kan sọ fún wípé kó lọ fi obìnrin mi. bẹ́ẹ̀ ni o, ifá máa ń sọ dáadáa torí pé ifá máa fọ ìrì aya fún yàn. ìwọ tó bá dẹ̀ jí ọkùnrin náà tó ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe, ìjọ kan wọ́n lè dáfá fún ẹ àbí kán dá àṣà fún ẹ kí ifá sọ fún ẹ wípé kó o lọ fẹ́ obìnrin kún obìnrin tó wà nílé rẹ. kò mí pé bóyá ìyàwó ilé rẹ ò dáa, ifá ló mọ nǹkan tó ṣẹlẹ̀, ifá ló mọ nǹkan tó rí. torí pé gbogbo àná la mọ̀ pé ifá wá ní ẹlẹ́rìí ìpín, ní tó dẹ̀ bá ìpín rẹ mu, tó lè jẹ́ kí ìpín rẹ dáa, tó lè jẹ́ kí o ráyè rẹ ṣe ni pé o kì í ṣe olóbìnrin ẹyọ kan. ifá máa sọ fún ẹ meaning that ọkùnrin tó ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe ti mọ̀ wípé wọ́n lè sọ fún ẹ pé kó lọ fẹ́yàwó kún ìyàwó rẹ. ìwọ obìnrin tí wọn náà ń bọ̀ náà wọ́n lè sọ fún ẹ wípé ọkọ tó fẹ́ kó fẹ́ obìnrin míì lé ẹ. bákan náà ìwọ tó bá jí ọkùnrin tó ti wò pé ìṣẹ̀ṣe o ó fàyè gba polygamy o, ìwọ náà wá ń rọ́ọ̀ṣì bọ̀ àbí bẹ̀. má gbàgbé pé ìjọ kan wọ́n lè sọ fún ọ náà wípé ifá tó dá yìí ní o gbúdọ̀ fẹ́yàwó méjì, o rí pé kíní ẹ̀ ti balance. tó dẹ̀ jẹ́ pé aim tí wọ́n fi ń bọ̀ ni pé torí pé ìṣẹ̀ṣe o ó fàyè gba polygamy, ìṣẹ̀ṣe o ó fàyè gba kákó obìnrin tó pọ̀ jọ. wọ́n á bá dábàá fún ọjọ́ kan, wọ́n á sọ fún ẹ wípé olóbìnrin ẹyọ kan òun ní ẹ, ọ̀kan tó so pé olóbìnrin dùn lọ́wọ́ ọkọ, tó bá di méjì owú dé, tó yẹ pé ìyẹn ni tó máa jẹ́ ìpín titi ẹ. kí ni mò ń tẹ́lá sọ fún wa náà ni wípé ìṣẹ̀ṣe wa ó fàyè gba polygamy, ó dẹ̀ fàyè gba monogamy. gbogbo nǹkan tí mo sọ sílẹ̀ yìí, ìwọ tí o bá ń bọ̀ wá sínú ìṣẹ̀ṣe, jókòó kó scale ara rẹ from the scale of 1 to 10, how many score ló ní? bá mi kọ sí comment section. ṣé 2 ni trait tó lè exhibit níbẹ̀? kọ sí comment section. ṣé gbogbo ẹ̀ ló lè ṣe káàbọ̀ sínú ìṣẹ̀ṣe? ṣùgbọ́n tó o bá ti lè ṣe gbogbo ẹ̀, bàbá mi, ìyá mi, tó bá wá sínú ìṣẹ̀ṣe ó possible ká ro ẹjọ́ díẹ̀ o. alágbára jọ̀wọ́ máa